ojú mi báyìí lọ ṣe ń wo àwọn òkúta nínú ilé yẹn gbọ́dọ̀ wọ́n dẹ̀ tún sọ pé kékeré lélẹ́ yọ ìta yìí máa pàdé ní máa pọ̀ gan. mo ní kí ló ṣẹlẹ̀ sí ẹ̀rọ òjọ́ bẹ́ẹ̀ máa ń ṣorí burúkú yín káàkiri eléyìí ò ṣe é bọ̀. gbádùn mi ò lókì gbẹ. ẹ̀wọ́n náà ṣé mi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. báwo ló ṣe ń bá yín sọ̀rọ̀ kó tó bá ti fún ilẹ̀ máa gbà ó tẹ̀ bá ti gbà kẹ́ máa bá ti ń lọ. No, we have to do something. Kí ni nǹkan tá máa ṣe? Odidi ọba community, òun ni wọ́n wọ́n níbẹ̀ yẹn náà. We have to do something. Kí ni nǹkan tá máa ṣe? Ẹ sọ̀rọ̀ náà. Wọ́n sá mi sọ̀rọ̀. Odeka! Get out! Hey, get out! Get out! Mr. Man, where's the bag? It's in the car. Oh, no. Tó bá fi lè search bẹ́ẹ̀ tó bá ti rówó yẹn bẹ́ẹ̀, you are dead. Yay! Dude, I know your plan. You're trying to make Brosam cripple. No. That's not our plan. At all. Kí ni plan yín? Man kan lọ sọ pé ó ń pín rice káàkiri community. Àdẹ̀fẹ́ mi sẹ̀, wọn ló ti fẹ́ kúrò níbi tó wà báyìí. La ṣe ń sáré ẹjọ́ ẹ má bínú bẹ́ẹ̀ wọ́n. Nítorí rice àti owó lẹ ṣe fẹ́ kọlù mi. Mr. Saamu, ṣé gbogbo ilé ìtẹ́ ń sọ yìí lórílẹ̀‐èdè yìí náà ló ti ń ṣẹlẹ̀ àbí? A lot of things in this your apartment. Say, oh, you respect Rara. Really? So, okay then, since to fair respect, above to mama be any border. Maybe you should go look for yourself. Come here, Joe. Give me my shield. Very come. Come have receipt, Charlie. Look at you. Next time, if you want to address me, you address me as the daughter of the rich, handsome, tall, I forgot to add, most influential Babajide. That's my father. So, what you're trying to say right now is that Dad, they don't know what you are. Me, so call you. Moko address me properly. Properly? So, yeah. Show more Kini. That me only ex-local government chairman. Show money. Can you hear yourself? You said ex. Chauffeur fi pop see ex. Chauffeur fi we temi, daddy me. Turn so lower by one of the richest contractor. Also, you know my father, you know what we're talking about. What's wrong with you? Slight headache. It's like, okay, Jake can say get in Kotomalo. No, I need to leave now. Leave? Why? My mind is out of here. I need to leave now. Your mind is out of here, Ke. Jumoke? What is wrong with you? Babe, kí ló ń ṣe now? Ó dé kúrò nílé ó sọ pé you are not fine. What is wrong with you? Please. Young man, I need my privacy. Please, can I have one? Your privacy? Kí ló ń ṣe báyìí? Calm down now. Hello, young man. Tó bá kúrò bí báyìí sí pẹ̀lú mọ́tò ẹ̀. Tí bá mú kò, má fi ọkọ̀. Hey,
Wait, please, it's okay. Joe, torí Ọlọ́run, please, for God's sake, please, Joe. Kí ló lè máa ṣọmọ yìí báyìí? Jùwọ́n, omi ìpín wọn ti pọ̀ ń bẹ̀. Ní sùúrù Jùwọ́n. Ṣé ó dẹ́ lójú pé àwọn èrò tí a fẹ́ kó wà bẹ́ẹ̀ tó wà bẹ́ẹ̀? Oṣù ọ̀. Kò ń ṣe èrò bí 1,000, 2,000, bí 5,000. Ọmọ pé ọ̀gá mi tó fi máa lecture wọn, èèyàn ńlá ni wọ́n. Ẹni ńlá dẹ̀ ló máa ń bá níbi nǹkan ńlá. Ó mọ̀ pé orí èèyàn bẹ́ẹ̀ yẹn ó yẹ kán bá èrò tó jẹ́ wípé ọpọlọ tí wọ́n gbogbo ló fẹ́ lò ń bẹ̀. Ẹgbẹ́ àti wọn ló fẹ́ lò. Mo jẹ́rìí ẹ̀. Ó ṣe. Ọ̀gá, wọ́n ti pọ̀ ń bẹ̀ o. Wọ́n ti pọ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n èmi fẹ́ kán pọ̀ dáadáa. Tòlú. Ọ̀gá mi. Ibo ló ti fẹ́ rí èèyàn 1,000, 2,000. Iye tó bá ti wà ń bẹ̀ jẹ́ ká lọ síbẹ̀ ká lọ ṣe nǹkan tá a bá fẹ́ ṣe. Ní sùúrù. Ó ṣe níbi tí mo lọ. Iyekíye èèyàn tó bá wà ń bẹ̀ jẹ́ ká tètè lọ síbẹ̀ ẹ̀sìn kí n present nǹkan tí mo fẹ́ present fún wọn, kí n fún wọn lecture tí mo fẹ́ fún wọn. Lẹ́nà olè. Ẹ ju bẹ́ẹ̀ nǹkan ṣe ń pera yín lọ. Ẹ̀yin tẹ́ fẹ́ lọ present, tẹ́ fẹ́ lọ fún èèyàn ní lecture. Ẹ̀bùn bí kọ́ ti pọ̀, kọ́ ti tó bí 2,000, 3,000. Ayé tèmi ò mà rí bẹ́ẹ̀, ó bá jẹ́ èèyàn mẹ́wàá ló wà ń bẹ̀ jẹ́ ṣe nǹkan tí mo fẹ́ ṣe kí n bá. Ọ̀gá kí ló dé? Ẹ pẹ̀lẹ́. Orí yẹn ronú wá. Orí bí ti báwo? Ṣé kò ń ṣe pé bóyá ọ̀rọ̀ tí mò ń sọ ni mo fi ọ̀gá kí ló? Orí yẹn sọ mi wá. Ó dá ó ti yé mi, ẹ jẹ́ ká lọ ọbẹ̀ tí fẹ́ ká lọ. No, ó understand. Orí yẹn kàn sọ mi láti inú. Ṣé àbí kí n pe dírẹ́bà kan bá yín lóògùn tẹ́ máa lò? Kò tiẹ̀ sóògùn nínú mọ́tò yẹn. Àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ tó sáré wá sí mi lọ́kàn ṣẹ̀ṣẹ̀. Jùmọ̀kẹ́ ń kọ́. Jùmọ̀kẹ́ ọmọ yín. Jùmọ̀kẹ́ ọmọ mi jọ igbó ló lè wà báyìí. Ọ̀gá nǹkan tá à ń sọ kò papọ̀ mọ́ Jùmọ̀kẹ́. Ó lè má papọ̀ mọ́ ọ̀pọ̀ tí wo sọ wà nínú nǹkan tí mo ń kà láti sọ. Orí sán mi wá lójijì. Wọ́n gbọ́dọ̀ wá sí mi lọ́kàn ní pé ibo ni Jùmọ̀kẹ́ wà. Èmi ò sí position àti mọ̀ bí tí Jùmọ̀kẹ́ wà ọmọ yín ni. Ayọ̀ ara ìtẹ́lẹ̀ ni mo wà position. Oh my Jesus. Fún ẹ ti kú. Ó ti kú o. Kí ló máa ṣe sà? Máa lọ jáde fún ẹ nínú mọ́tò. Mo gbọ́dọ̀ mọ ibi tí jù. Ẹ pẹ̀lẹ́ sà. Ṣé Jùmọ̀kẹ́ yẹn ni solution sí tó ń fọ yín ni? Iye kò tiẹ̀ wá yé mi náà because bórí yẹn ṣe ń fọ́ mi. Kí ni yẹn náà sọ sí mi lọ́kàn pé rí Jùmọ̀kẹ́. Jùmọ̀kẹ́ ọmọ yín. Ẹ sà èmi ní nọ́mbà dídì. Má wọrí. Jẹ́ kí n lọ charge fóònù yẹn nínú mọ́tò. Ọ̀gá. Jẹ́ kí n charge fóònù nínú mọ́tò. Ọ̀gá. Ọ̀gá. Mi máa understand. Ẹ máa gbà. Ọ̀gá. Jùmọ̀kẹ́, what is the meaning of all this? Tó kí ló ṣe bí? Kí ló ṣe nírú àdúgbò? Kí ló ṣe bí? Babe. Daddy, Jùmọ̀kẹ́. I'm calling you sis. I'm not in this ever seriously. What are you doing here? Kí ló ṣe bí? I love you. Kí ló ṣe mí? Jẹ́ ká lọ sóòtẹ́ kan. Jẹ́ ká lọ sóòtẹ́ ọ̀kẹ́. Jẹ́ lọ tẹ́ kan. Daddy, kí ló dé tẹ́ ń fi àjẹ mi láti jó ẹ̀? Ẹ sọ fún mi pé nǹkan tí mi miss láti jó ẹ̀ lélẹ̀.
nǹkan tó yẹ kí tí máa ṣe fún mi láti 10, 12 years old. Ṣé kò sígbà tí nǹkan pẹ́ jù. In fact, orí gan fọ́ èmi gan-an níbi tí mo jókòó sí ẹni kó tó di pé mo wá gbé ẹ níbi tí mo ti wá gbé ẹ ara mi ò balẹ̀ àtọ́. Wọ́n yà mí lẹ́nu nígbà tó sọ pé orí ń fọ́ ọ̀wọ́ náà. Wọ́n rí pé connection ẹ ti ògùn tẹ́lẹ̀. Yeah, you see, like I said, kò sígbà tí nǹkan pẹ́ jù. This time is the best time, and trust me, I will be giving it to you back to back, straight to front, to the left and right. Daddy, I need a favor from you. What is it? I want you to send Mom out of the country. But it's hardly possible. Mommy ò lè gbé ìlú kankan. Ṣòtú àmọ́ tó fọ́ ni, Mommy ò lè fi mí lẹ̀. Ó love me gan kò lè fi mí sílẹ̀. She loves you so much. Do you know how much I love you? I love you too. Ẹ ti mọ nǹkan tó wá sọ́kàn mi sí, nǹkan tó dẹ̀ wù mí gangan. I want to have a baby for you. What? Yeah! You heard me right. Babajide, you heard me right. I want to have a baby for you. No. What's that? Jeka, Mama, Jeka, baby. They love you, yeah. I assure you, mi ò ní pẹ́. Kó má dẹ̀ pé tó bá pè mí jáde, máa waste fún wọn ní excuse ni mo ṣe fẹ́ lọ, and it's a birthday celebration. But I promise you, mi ò ní pẹ́. Unless I forget, my love. Only that Bob sorrow. Yes, you need to talk to her. Torí mi mọ̀ what has come over my daughter. Mo ní pé kó bẹ̀rẹ̀ iṣẹ́ ní ọ́fíìsì ẹ̀. Ó dẹ̀ insist fún mi pé ṣé ọ̀dọ̀ ọ̀rẹ́ daddy òun lòun ti fẹ́ ṣiṣẹ́, òun ò lè máa resume sí ọ́fíìsì daddy òun. Ṣé wọn àti daddy òun máa jọ máa resume sí ọ́fíìsì kan náà ni. Mo ní what is wrong in it? Gbogbo àwọn èèyàn tèmi mọ̀ tó mọ wọn bá ti ṣe tó bá ti graduate, they take over from their father's company. So kí ló dé tèmi ṣe wá fẹ́ yàtọ̀? Ọmọ ti graduate láti jọ yìí, àjọ wà lábẹ́ rúùfù kan náà ni. Ayé àtijọ́ ló sọ yìí. Ha. Àti pé torójú obìnrin ni tó bá jẹ́ pé ọkùnrin ní ìsìn àti máa bá wa fà kó fẹ́ kúrò nínú ilé. Kò dẹ̀ sí problem. Tí o bá ṣiṣẹ́ lọ́dọ̀ mi, ibi tó lóun ti fẹ́ ṣiṣẹ́ ilé náà ni. Ṣé bọ́dọ̀ ọ̀rẹ́ mi ni? Ọ̀rẹ́ mi tó dẹ̀ sọ pé òun fẹ́ ṣiṣẹ́ lọ́dọ̀ yìí ò sí lára àdìẹ̀sìn. In the next 3 months ní adé. 3 months nìkan. So àtúnjọ máa wà lábẹ́ roof kan náà fún 3 whole months. Kí ló ń pa ẹ́ lẹ́rù? Ọmọ wa dé. Ìdánmọ́ tó ti graduate látijọ́ yìí. Ìwọ la fẹ́ ti sí. Ẹ ṣáà máa pẹ́ torí gbogbo eléyìí tó sọ yẹn sìn. Lára táìmì tó fi sọ pé ò ní pẹ́ náà ló tún ti ń lò yìí. Má bínú bàbá mi. Ohun tó bá dùn mí ló pọ̀ lọ́rọ̀ ẹ ní ọkọ mi. Bẹ́ẹ̀ ni tiẹ̀ rí. Makeup mi lọ. Makeup ẹ ò ní. Máa ní pé kó lọ tún makeup yẹn ṣe sí. Má bínú. I love you. See you. Ẹ káàbọ̀. Me, I'm on my way out and you're coming in. Báwo ni? Mo ti dágbére fún daddy ẹ o. Èmi lọ sí party ọ̀rẹ́ mi o. Don't worry, I won't stay long. I'll be back soon. Okay, that's great. My love. Okay, yeah. See ya. Àtọ̀ mi ní pẹ́. Mo sọ fún daddy ẹ pé mi ò ní pẹ́. But mo máa pẹ́. The reason is because ọ̀rẹ́ mi tó ń ṣe birthday, ọkọ ẹ̀ ló fẹ́ ṣe surprise fún. Òun náà tún wá fẹ́ ṣe surprise for Koti ẹ̀ náà, just to say thank you. That means venue méjì la máa and it's going to be. I want to have. I trust you, Mama.
Make sure you don't tell him anything. I promise. I'll see you later. You can take all of your time. Okay. Kí ló dé tẹ́ ṣe dìde ńbẹ̀ yẹn sìn? Bó lè sá lọ sìn yìí. Bó lè lọ. Kí lè tẹ́ ṣe dìde ńbí? Oh, ẹ ti mọ nǹkan tẹ́ ṣe àbí? Kí n tó máa bọ̀, mo pè yín pé mo ń bọ̀ lọ́nà. Ìgbà tí mo dé estate gate, mo tún pè yín pé mo ti ń bọ̀. Ẹ wá rí mi. Ẹ mọ̀ pé mo wá sure pé mo wà lẹ́nu ọ̀nà bíbá. Ẹ wá ẹ ń kiss mommy. Ẹ ń kiss mommy. Ẹ ń kiss wọn. Ẹ mọ̀. Ẹ mọ̀ pé mo ti ń bọ̀. Ẹ wá kiss mommy. Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? Ẹ dá mi lóhùn. Báwo Jùmọ̀kẹ́ kí ló ń sọ yìí? Ní sùúrù náà wọ́n á take it easy. Ó máa fi gbogbo ariwo tó ń pa ó máa fi bá ẹ jẹun. Ṣé mọ́mí ẹ máa fẹ́ hug mi sí màá ní kó máa hug mi? Àbí máa restrict mọ́mí ẹ lórí kó fẹ́. Kí lè sọ? Kí ló ní tẹ̀ ṣe lè sọ pé kó máa hug yìí? Kí ló ní tẹ̀ ṣe lè restrict wọn? Kí lè bá mi sọ náà? Kí lè sọ fún mi? Kí lè sọ fún mi? Kí lè sọ? Kí lè bá mi sọ? Ẹ dúró tí bẹ́ẹ̀ sọ fún mi pé ẹ lè restrict wọn. Jẹ́ pé títí tó bẹ̀rẹ̀ ká máa fi fẹ́ ká fi ìjà fẹ́ ká fi bàjẹ́. Ẹ fún mi lẹ̀. Ṣé báyìí máa yẹ kó dìgbà tí mọ́mí ẹ bá mọ̀ náà? Ṣé mọ́mí ti lọ? Ọlọ́run máa pẹ́ kan. Daddy, I love you too. I don't have anyone. Mama, ṣe báyìí, mama bínú sí mi tó bá ti bínú sí mi ò wá okay. Please. No, I love you too, Daddy. Ọ̀rẹ́ dá mi lóhùn náà tẹ́ ń lọ. Mi ò kí ń ṣe bó ṣe ń ṣe yẹn náà. Ó lè jí àlọ́ náà. Ó ṣe wù tó dẹ̀ fi ìyàwó ẹ̀ lórí. Ó yẹ ọwọ́ ni wọ́n tó kó jẹ́ ká lọ jàre. Níbo ló wà? Má bọ̀. Má kó pẹ́ o. Jésù. Olúwa. Hello. Hello there. Ìyájú mi. Báwo ni? Níbo lẹ ti dé? Ibẹ̀ náà mú bọ̀ yìí. Mo wà lọ́nà. Àlọ́kọ́ ti fi go fóyàwó ẹ̀ lórí. What? Kí ló ṣẹlẹ̀? Ẹ bá rí ẹ̀jẹ̀ ń ṣàn lẹ́ẹ̀lẹ́ni. Ẹ̀jẹ̀ ń ṣàn lára ẹ̀. Ha, mo dáràn. Ó fọ́gùn mọ́rẹ̀ mi lórí. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe fún? Ewé tètè tán padà kẹ́ máa lọ lé o. Hello, dúró. So kí ló wá ń sọ síbo ni wọ́n wà? Èmi náà ti kúrò ńbẹ̀ o. Mo ti ń lọ lé. But have you taken her to the hospital? Ṣé ti bá wọn làjà àti ti dàrú lọ́rọ̀ kan? Okay. No problem. Èmi ti tán padà. Ó ti tán padà nìyẹn. All right. Ó dàbọ̀ dé. Take care o. Yeah, bye. Wo ọmọ turn back jẹ́ máa lọ́lé. Tó di ọba ṣe é lo èèyàn padà lọ́lé ẹ̀ ni. Ó jẹ́rí bàbá. Madam, ṣé kò sí? Àìpẹ́ rẹ̀ jáde lọ. Ẹ tún ti padà wálé. Ṣé kò sí kinní kan? Bàbá. Jẹ́ yín. Ẹ wo, kì í ṣe gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ lèèyàn máa ń sọ síta o. Ọlọ́run má dẹ̀ yẹ kí yàn ṣìṣe. Ṣé rí ètò ìṣẹ̀lẹ̀ yìí? Ẹ ṣáà jẹ́ ń dè mọ́. Ṣé gbọ́? Ẹ ṣé. Ẹ káàbọ̀ ma. Oh, Christ!
What's the meaning of all this? Kí ni ìtumọ̀ gbogbo ilé? Jùmọ̀kẹ́? Mo sábà pé mo ń gbọ́ kó dàbí pé o ti dé o lọ sí ibi tó lọ mọ́ ni. O lọ síbi tó lọ mọ́. Ọ̀nà ni wọ́n ti pè ní pé ibẹ̀ yẹn dàrú pé ọkọ àti ìyàwó ń jà, ọkọ fọ́ ọ̀rẹ́ mi. Really? Ó fìgò fọ́ lórí. Ọkọ kan fi ìgò fọ́ ìyàwó ẹ̀ lórí. And that's why I turned back and came back home. That's good of you. Ìwà burúkú nìyẹn náà. Ó ṣe máa fi ìgò fọ́. Bọ̀jọ́ nítorí Ọlọ́run, kí ló dé tí wọ́n wọ t-shirt lórí ṣòkòtò nísinsìnyí? Bá a ṣe ń bèrè nìyẹn, mo jáko sáyà ni. But I left you seated here. Yes. Mo ebi pa mí. So ó ṣàlè laptop mi ló wà bí everything ló wà bí. Ebi yẹn pa mí. Mo wá wọnú kitchen. Mi mọ nǹkan kan ṣe ńbẹ̀. But turkey ni mo rí. Turkey ni mo rí ńbẹ̀. Mo wá mú turkey méjì. Tó ti gọ́nù freezer. No, it wà nínú pot náà. Ṣé bó ṣe turkey? Ó wà nínú pot yẹn ni mo mú. So ìgbà tí mo wá jẹun, mo wá jáko sáyà. Àti mo játa sáyà. Mi ò dẹ̀ lè máa gbé aṣọ yẹn bẹ́ẹ̀ yẹn, ó ní mo ṣe bọ́. T-shirt tí mo kàn rí ni mo wọ̀. Mi ò dẹ̀ lè tún change. Jọ̀ọ́ nítorí Ọlọ́run gbà tó wá ń jẹun lọ́wọ́. Ṣé ò rí gbà tó ọmọ ẹ̀ da gbogbo living room? Is she a baby? How can she display her stuffs in the living room like this? Tálejò bá ń bọ̀. Ṣé bó ṣe máa bá gbogbo nǹkan ẹ̀ nínú ilé scattered and littered everywhere? Ṣé mo sọ fún ẹ pé mo ṣe dìde? Tí mo lọ jẹun yẹn, tí máa gbé àbọ̀ mo jí tí mo ti jẹun yẹn mo ní ẹ̀wọ̀n tó wá rí wáyé wí traces àtà lórí dining yẹn tí mo gbé plate yẹn lọ sí kitchen. The other room bẹ́ẹ̀ ni mo gbà jáde. Mi ò wá síbi rárá. You see? Ara nǹkan tí mo sọ fún ẹ pẹ̀lú ìbàjẹ́ Júmi! Ìbàjẹ́ ti ń fẹ́ pọ̀ fọmọ ẹ̀ with all things. Kí lè lè? Will you keep quiet? What is the meaning of all this? Wo bó ṣe litter gbogbo pé káàkiri inú living room. Look at your hair, your shoe, your everything is everywhere in the house. Wo bó ṣe pálọ̀ fún mi sísìn. Mo sorry receive call from Bibayini and I got carried away. I got carried away by the call. And is that why you scattered the entire house like this? Are you a baby? Ṣé bí ohun tí wọ́n mẹ́rin ìgbà ẹ̀sọ̀ ní pé wá ìfọ̀ máa fi ṣe gbogbo ilé báyìí. Ṣorí ràn. O gbọ́, o yé mi. Ṣorí. Ṣorí pé nǹkan tó fẹ́ sọ ni mo sọ. Ṣó tí lọ́mọ ẹ? Ìwọ ló bàjẹ́ o. Ìwọ gbogbo ló bàjẹ́. Ìwọ ló bàjẹ́ débi tó dé yẹn. Kí ni túmọ̀ gbogbo eléyìí? The best thing pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ torí mi ò fẹ́ understand ọmọ iná náà èmi náà understand ẹ̀ náà. Báwo ni adult tí ò ṣọmọdé ju ìpìlẹ̀ ju bàtálẹ̀ ju everything lẹ̀ ó ti fẹ́ bàjẹ́ ló ti yẹ tó bá ti sọ wípé òun ò lè ṣiṣẹ́ lábẹ́ mi àti ní company mi tó òun ò lè ṣiṣẹ́ mẹ́ àfi ká jẹ́ kó rìn jìnnà ó máa lọ sọ́dọ̀ àbúrò mi l'Amẹ́ríkà ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ló máa lọ máa gbé yẹ bẹ́tà. Ọ̀dà àbúrò ẹ̀ l'Amẹ́ríkà. Ibẹ̀ ni. Owó tó fẹ́ kó kúrò ń sàkánì. Bí báwo tó bá ti dípò tí ń bàjẹ́ jù. God. What a day. Everything is just happening at the same time. I'm sorry, baby. Mo tó ṣẹlẹ̀ pè mí. Mo kí mo ti miss already. Ìgbà wo ni wọ́n wá bẹ̀rẹ̀ sí ní jẹ́ pọ̀sáyà ìwọ tí mo mọ̀ pé ó máa wà careful tó bá jẹun. Kò sẹ́ni tó perfect, baby. Sorry. Nǹkan tó ti ṣẹlẹ̀ yẹn ti ẹ̀ kọ́kọ́ tú omi ọ́. Nítorí tèmi bí wọ́n torí tèmi ní nǹkan tó ṣẹlẹ̀ ṣe ṣẹlẹ̀ torí mo sọ fún ẹ pé mo rí lè mí sí ẹ̀gàn rẹ̀ kí ni kí n fún ẹ ní tútù àbí ní anything kí ni ní kí anything what? Okay, let me get that for you. Yes. Ọ̀rẹ́ mi. Mo rí eléyìí rí o. Dúró, ṣé bó làwọn fẹ́ ṣe surprise party fún ẹ ni? So báwo lẹ ṣe wá ṣe títí tí ó wá di pé wọ́n fọ́gùn mọ́ ẹ lórí? Ṣé ara surprise náà nìyẹn náà? Ọ̀rẹ́ mi, bí mo ṣe rí nìyẹn o. Àfi bí àlá lórí lójú mi, ó dàbí ìgbà tí mò ń lálàá ni. Ṣé ni mo mọ̀ pé ó ń bá ọmọ ọ̀dọ̀ wa lájọṣepọ̀ ni mo bá fi bá ṣeré láàárọ̀ ọjọ́ yẹn gangan. Eré ni mo pè.
bó ṣe wọlé tó fàgbóyọ nìyẹn. Àfi kẹ̀wù ní gbogbo lórí. Ọ̀rẹ́ mi, ṣòro rí mi tó owó mi ìmọ̀ kó lè túbọ̀ ká. Ẹni tí mo rí mọ́ nìyẹn. Àfi bí mo ṣe jí sí hospital. Àwọn ọkùnrin yìí ìwà oríṣiríṣi ló wà lọ́wọ́ wọn. Ṣùgbọ́n pé tí mo ṣe ń rò bóyá Babájídé náà ní nǹkan ṣe pẹ̀lú house-up wa tẹ́lẹ̀ nìyẹn. Bàtà máa wádìí lọ wádìí bọ̀. Wọ́n rí pé kò sí kankan láàrin wọn. Wo ọ̀rẹ́ mi, má tiẹ̀ sọ̀rọ̀ olóbẹ̀yẹ rárá. Ọkọ alálùbáríkà. Pẹ̀lẹ́. Ọkọ tó fi ń tọrọ ọkọ lóko ẹ̀. Pẹ̀lẹ́. Gbogbo ìgbà ni mo máa ń gbàdúrà tí mo máa ń rò nínú mi pé kó lóun bá mi yí ọkọ mi padà kó tiẹ̀ di ọkọ mo dúpẹ́. Má sọ̀rọ̀ olóbẹ̀ olórí ọkọ ẹ̀. Ó dáa, n fẹ́ bi ẹni bẹ̀rẹ̀ kan. Ṣó dá ẹ lójú? Are you sure? Wípé àwọn people yìí ní nǹkan because ó lè jọ òun ní ìkọ̀kan ó kàn assume ni nǹkan tó ṣe dùn wọ́n bẹ́ẹ̀ yẹn nìyẹn wọn kò lè dídí fọ́gùn mọ́ ẹ lórí náà. Ọ̀rẹ́ mi. Pẹ̀lẹ́. Mo mọ̀ jàre. Mo kàn ṣe bíi pé mi ò mọ̀ ni. Ọlọ́run mà ní jẹ́ àdáràn tó lọ ń fọ́gùn mọ́bìnrin lórí tó bá lọ yí wọ́n kọ́. Wo ṣó ti wá rè tí mo wá lé mi ṣé má tàn mí níbi rè mi ò lọ ṣọ́ọ̀bù mi ò lọ nǹkan. Owó wa tó yẹ kí wá kí ẹ lọ́sibítù tí mi ò ráyè àjọ máa ṣe ní bíbá ìlú. Ó ṣé ọ̀rẹ́. Ìwọ wà ní títí tó ń mu látàárọ̀ tí mo ti débi ó dẹ̀ yẹ kó gbóúnjẹ wá kó jẹun mo bó táwọn ọmọ yẹn ń bẹ̀ pé kó jẹun. Ṣòro rí mi tó ń wò ṣe ló ń dún gbà mi ì lè gbé nǹkan kan mi rárá lẹ́yìn kíkan ra máa mu tí ìdí ẹ̀ jẹ. Jésù. Mo serious pẹ̀lú nǹkan tí mo sọ. Iṣẹ́ yín wú mi lórí gan-an ni. So tẹ́ bá ń pàtẹ́wọ́ láti ní dọ́là fún ara yín, inú mi ń dùn sí yín gan-an ni. Wípé ẹ mú iṣẹ́ yín lókùnkúndùn. Nítorí ẹ̀ nínú mi ṣe ń dùn lórí mi ṣe wú. Ṣé rí tí ẹ bá ń ṣe lọ báyìí, ó dá mi lójú pé kò ní pẹ́ kò ní jìnnà tẹ́yìn náà máa fi nílé iṣẹ́ tí àdúrà ni mo gbà fún yín. Ṣẹ́rí ọ̀tọ̀ ní àdúrà ọ̀tọ̀ ní iṣẹ́. Ṣẹ́rí tí èèyàn ò bá ti mọ méjèèjì yàtọ̀ síra wọn nǹkan ò kí ń lọ dáadáa o. Bẹ́ẹ̀ ni wàá mójú tó ṣẹ́ ẹ wàá wá fi àdúrà kún. Ọlọ́run á wá mí síṣẹ́ yẹn á wá dàgbà sókè. Bẹ́ẹ̀ ló ṣe rí gangan. Nítorí púpọ̀ nínú ẹ̀yin tẹ́ wà ń bí nílé iṣẹ́ yìí mo mọ̀ pé pásítọ̀ wà láàrin. Yes, choir mistress wà láàrin yín bí. Síbẹ̀síbẹ̀ wípé ẹ ń lọ sí church ẹ mọ Ọlọ́run mo rí vigors now mo rí report mo dẹ̀ ń rí income tó ń wọlé so ilé ń jẹ́ kí inú mi dùn dáadáa. Thank you so much. Láìpẹ́ láì jìnnà gẹ́gẹ́ bí mo ṣe sọ olúkálùkù yín náà máa ní complaint ẹ̀. Who is there? Lára àwọn customer yín ló máa yẹ ẹ̀rọ. Oh, really? Good day, everyone. Good day. Jimmy, how are you? I'm fine. Orí méjèèjì. Hello. Hi. Ó ti ẹ béèrè lọ́wọ́ mi pé kí ló dé tó fi ń jẹ́ méjèèjì. Daddy. That story for another time. Wait, what is the problem? Daddy, I want to see you. You want to see me? No. You can see I'm in the meeting. Kò yẹ lọ dúró dè mí nínú ọ́fíìsì mi máa rí ẹ very soon. Mi ní pẹ́ lọ dúró dè mí nínú ọ́fíìsì. Má lọ jọ. Ayọ̀ lẹ́rí yẹn. Ọlọ́run á jẹ́ kí gbogbo wa yọ̀ pẹ́. Ayọ̀ nínú Jésù pẹ́. Ó nìyẹn. Ẹ jọ̀ọ́ ta ló ní nǹkan tí o fẹ́ sọ kó tó di pé mi sọ ọ̀rọ̀ iye ọkàn tó kù tí mo fẹ́ sọ kó má dàbí ẹni pé mi ni mò ń sọ̀rọ̀ ní àtẹ̀kọ́. Boss. Okay. Mo ti rí HR ní kí n wá bá yín sọ. Mo dẹ̀ ti send mail sí yín bọ̀ ẹ̀ tí reply sir. Àwọn workers wa tó ń bá gbẹ́ drainage wọ́n contact mi pé àwọn need 24 grand sir. Really? Ó sọ fún HR? Bẹ́ẹ̀ni sir. Are you sure? Bẹ́ẹ̀ni. Ń gbọ́. I'm so sorry sir. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé request àwọn tó wà lẹ́kọ̀ọ́. Tó wà lẹ́kọ̀ọ́ yẹn. Tí wọ́n send sí mi, send sí. Mo rí yẹn. Lẹ́yìn ìgbà tí mo send sí yín tán, ló ń
ṣẹ̀ṣẹ̀ send. So mo wá fi pé kó ní sùúrù rẹ̀ tó níwà urgent kò ṣe ní kó send kó bá ń sọ̀rọ̀ rẹ̀. No, kó dá náà. Mo ṣẹ̀ṣẹ̀ yẹ yín tán nìyẹn náà. Kò yẹ kó máa rán kan nínú àwọn staffs sí mi pé kó wá bá mi. Kí ló wà ń bẹ̀ fún? Any request any one of them bá ní tó bá ti wá bá ẹ attend sí wọn. Èmi àti ẹ̀ la máa jọ sọ wá dẹ̀ get back sí wọn. Má ṣe rú ẹ̀ mọ́, okay? Alright sir, má send mail sí mi. Oh, better. Ta ló ní nǹkan míì tí ó fẹ́ sọ? A ti ń súnmọ́ ọdún. Ọdún náà ti ń súnmọ́ wa. Àbí ta ni ò fẹ́ súnmọ́ ọdún nu gbogbo yín? Ta ni ò fọ́ ọdún nu yín? Kí ló wá ń try láti sọ pẹ̀lú nǹkan tó ń sọ yẹn? Ọ̀gá, nǹkan tó ń try láti sọ ni pé nǹkan ọdún ló ń bẹ̀rẹ̀. Nǹkan ọdún kọ́ ló ń bẹ̀rẹ̀? Àní nǹkan ọdún kọ́. Jẹ́ kó sọ fún ẹ̀ gbọ́ kí ló ń bẹ̀rẹ̀? Ṣé nǹkan ọdún ni? Nǹkan ọdún ló ń bẹ̀rẹ̀. Ẹ̀yin kọ́? Ẹ fẹ́ gba nǹkan ọdún? Wọ́n kọ́? Gbogbo yín náà bí? Tó bá jẹ́ pé nǹkan ọdún ni ẹ fẹ́ gbà, èmi náà ń retí nǹkan ọdún látọwọ́ yín. Bọ̀ kó wá tóbi wípé ẹ fún mi ní nǹkan ọdún, màá wá fún gbogbo yín ní nǹkan ọdún lẹ́yọ kọ̀ọ̀kan. Oh, Jumi baby. Alpha baby. Ẹ má bèbí mi náà látàárọ̀ tí mo ti wà níbí báyìí tí mo ti ń dúró dé yín bí báyìí. Ẹ dẹ̀ dá mi dúró sí bí báyìí. Kí ló ń ṣe ẹ́? Ó ṣàrí pé mo ń ṣe meeting lọ́wọ́ pẹ̀lú àwọn staffs mi. Ṣé kí wọ́n fi wọ́n lẹ̀ kí n máa bọ̀ lọ́dọ̀ ẹ̀ straight? Ṣé wọn ò ní rí bákan wọn ni máa wò kú bí àkọ́kọ́ ṣẹlẹ̀? Ẹ wo ń pẹ́ kọ́ kẹ́ni bọ̀dí tó rò pé nǹkan kan ṣẹlẹ̀. Kí ló mean? Má sọ bẹ́ẹ̀ náà. Má take it easy. Kò ń ṣe pé mi ì fẹ́ take it easy bọ̀ nǹkan tó ń ṣe nínú jẹ́ kí n take it easy. Kí ló ṣe ẹ́? Bọ̀bọ̀ ìwò fi mí lẹ̀. Èmi. Nǹkan tó ń ṣe mí. Èmi dádì ẹ̀ ni bọ̀bọ̀ ìjọ fi mí lẹ̀. Dádì ẹ̀ ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. Dádì mi nílé bọ̀bọ̀ mi níta náà. Ayé ara sí. Hold on. Yẹ kí sáyé tilẹ̀kùn. A ti parí contract yìí. Are you sure? Of course, yes. Ilé yóò jọ bẹ́ẹ̀ nípa ti parí o. Because ilé ṣe wà ní Gabis. 95% ní wọ́n wẹ̀. Ìwọ náà sọ pé 95%. Mélòó ló fún? A ti parí ẹ̀ jẹ́ kí n log in password. Kí n fi ìta ẹ̀ tí parí. Ta ní láti ṣiṣẹ́ mi lórí. Yes, ma. Well, mo wà pẹ̀lú yín. Ẹ̀yin lẹ́ni kí n hold on, so mo ṣe wà pẹ̀lú yín. Ẹni? Oh my God! Ẹ ṣé gan ni mo. Goodness, tẹ́lẹ̀ o. Ẹ ṣé gan ni ma. Mo really appreciate it, ma. Thank you very much, ma. All right. Okay. Ọ̀gá náà máa pè yín. Ọ̀gá máa pè yín. All right, ma. Thank you so much. Thank you. Oh my God! Kí ló ṣe é sọ? Kí ni? Mi ò sọ fún anybody. Èmi fúnra mi ni máa fi kàn mí sínú. I'm not telling anyone. Àpàdé mi náà, má ṣe bẹ́ẹ̀ yẹn. Kí ló ṣẹlẹ̀ sọ fún wa? Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé contract a fẹ́ gbà látọ̀dọ̀ àwọn BT wọ́n ti approve. This calls for celebration. Títí, kí ló ṣẹlẹ̀? Kí ni tí a ti lọ sọ fọ́gà? Iṣẹ́ mi ni máa fúnra mi lọ sọ fọ́gà. Ṣó ti gbọ́? Ẹ wo ẹ jẹ́ kí gbogbo wa ká lọ sọ fọ́gà. Ẹ mọ̀ pé wọ́n ṣe àdírẹ́sì wa tán ni. So inú wa tún lè tún dùn. You are making sense. Kò make any sense. Iṣẹ́ mi ni. I'm still here, mi ò tí ì kúrò. So ẹni ẹ má worry. Èmi tí mo gbọ́ good news. Ẹ jẹ́ kí èmi lọ fún ọ̀gá ní good news. Ẹ jẹ́ kí èmi lọ sọ fọ́gà. Màá padà wá fún yín good news tó kù. Ọ̀gá sà. Ọ̀gá sà. Dọlápọ̀, kí ló ń ṣe ń bì? Ṣé torí pé kò sí password lórí system mi, everybody ń ṣe ń tẹ̀ ní àwọn. Ṣé company náà ló ṣe yìí? Ẹ má bínú jẹ́ kí sáyé ṣe.
Máa lọ office. Go to your office. Just go. Okay. What's up with you? Kò yé mi. Kí ló ṣẹlẹ̀ gangan? Àní mo dé ọ́fíìsì ọ̀gá. Mo dẹ̀ knock wọ́n ṣílẹ̀kùn. Mo dé ọ́fíìsì ọ̀gá. Ṣebí ọ̀gá àti ọmọ wọn náà jọ wà nínú ọ́fíìsì? Gbogbo wa jọ rí wọn gbà tó ń lọ ni. Nǹkan tó tiẹ̀ wá funny ni wípé mo tún wọ́n try láti ṣílẹ̀kùn yẹn báyìí. Ilẹ̀kùn yẹn ti lock, wọn ò dẹ̀ gbọ́ mi nínú ilé ibẹ̀ yẹn. Mo sọ bẹ́ẹ̀. Ṣé mi sọ fún ẹ ni? Mo sọ bẹ́ẹ̀. Mo sọ wípé nǹkan ṣẹlẹ̀ nínú ọ́fíìsì yìí. Ó dàbí omi ti fẹ́ máa reason ẹ̀. Ó possible kí nǹkan máa ṣẹlẹ̀ lóòótọ́. Kí ni wọ́n sọ yìí? Nǹkan ṣẹlẹ̀ gangan ni. Àwọn awẹ́ tán ní ẹ. Good day everyone. Ayọ̀ ló ń lọ yẹn. Ayọ̀ Ọlọ́run ò ní fi yín sílẹ̀. Nǹkan ṣẹlẹ̀ nínú ọ́fíìsì yìí sẹ́. Kí ló ṣẹlẹ̀? Tún kí ló ń try láti insinuate pẹ̀lú gbogbo nǹkan tó ń sọ? Ara àwọn problems téèyàn máa ní nìyẹn téèyàn bá ti ń bá obìnrin da ọ́fíìsì pọ̀. HR ẹ má bínú pé ọ̀rọ̀ rẹ̀ ta sí mi. Kó ń ṣẹjọ́ tiẹ̀, ṣe báwọn tán kó rádaràda bá èmi lélẹ̀. Èmi ti lọ sọ́fíìsì mi. Ó ṣẹlẹ̀ sí báwo ni bàbá àtọwọ́ ṣe wà ní wọ́n ti sọ wá sílẹ̀kùn. Kò tẹ̀ sẹ́ni tó lè bá mi sọ. Mi ò mọ ibi tí bàbá àtọmọ ṣe máa wà ní ọ́fíìsì tó ṣe máa dogun, máa rò kúrò. Ó ga o. Tó bá jẹ́ family meeting wọ́n sọ tó wọ́n ráyè gbọ́ mi gan. Hello sir. Ta ló ń kanlẹ̀kùn ní lẹ́ẹ̀kan ẹ̀? Ta ló ń kọ? Èmi ni sir. HR ni èmi ni. Mi ò mọ̀ tó ṣẹlẹ̀kùn yẹn, ó lè jẹ́ kó há o, mi ò ti lẹ̀kùn rárá. Because èmi àti dọ́tà mi à ń gbàdúrà lọ́wọ́ one time yẹn. Mo ń gbọ́rọ̀ lẹ̀kùn yẹn bọ̀. À ń gbàdúrà lọ́wọ́ time yẹn. Èmi náà mo rò bẹ́ẹ̀ because mo gbálẹ̀kùn yẹn gan ni sir. Mo á fi pé at least a jẹ́ pé àdúrà ti gbà mí yẹn sir o. Because mo ní good news fún yín. Really? Àwọn BT ni wọ́n pè mí. Wọ́n ní contract tí àwọn alátọ̀dọ̀ wọ́n ti approve ẹ̀. Wow! Ṣé ti rí báyìí ń sìn? Mo sọ fún yín pé ọ̀tọ̀ ni ayé àdúrà, ọ̀tọ̀ láyé iṣẹ́. Èmi ti gba àdúrà tẹ́lẹ̀tẹ́lẹ̀, mo wá múra síṣẹ́. Ẹ wá rí bí àdúrà bó ṣe ń ṣiṣẹ́ lórí iṣẹ́ tí mo ṣe. Oh, you see? That's good. Congratulations to us. Congratulations. Ẹ má worry, màá ṣe dáadáa fún yín. Nǹkan ọdún tẹ́ fẹ́ gbà yẹn, gbogbo yín lẹ máa gba nǹkan ọdún sára lẹ́yọ kọ̀ọ̀kan. Ibikíbi tẹ́ bá fẹ́ sí, ẹ bá jẹ́nu àkáǹtì, ibikíbi tẹ́ bá ṣàfẹ́ sí, ẹ gba nǹkan ọdún sára lẹ́yọ kọ̀ọ̀kan. Ìyá Ọlọ́run gbàdúrà wa. Màá yọjú sí yín very soon. Èmi àtọmọ mi fẹ́ sáré ṣe orí ọ̀fẹ́ lórí àdúrà tá a gbà. Okay sir, ẹ wò ẹ jọ̀ọ́ ẹ ṣe orí ọ̀fẹ́ sá o. Kíṣẹ́ mi lè wọlé, ẹ bá wa fà á balẹ̀ ṣe orí ọ̀fẹ́ yẹn sá. Màá yọjú sí yín. Okay. All right sir. Okay sir. Baby, what's that? Ìkan lára àwọn contract tí wọ́n ò fọkàn sí fojú sí dó owó ò fi bẹ́ẹ̀ pọ̀ lórí ẹ̀ púpọ̀ o, but ó lọ sọ fún mi pé wọ́n ti approve ẹ̀. Wow! Wọ́n ti approve ẹ̀. Oh God! Oh my God! Kí ló sọ? Àwọn ta ni? Ọ̀gá tẹ́ gbé. Ló wá bẹ́yẹn lọ sí. Anyway, ṣé tán? Ọ̀gá láwọn ń ṣe prayer lọ́wọ́ ni. Ṣáàbù àwọn wa padà gbà. Kí ló ṣẹlẹ̀? Ó jẹ́ mọ́mọ́ para ẹ. Àdúrà tó tọ́ sí òun gangan lẹ́gbàá fún yẹn. Kí ni gbogbo ilé? Bóyá bọ́gà náà wá ṣorí ọ̀fẹ́ fẹ́mi náà. Wọ́n ṣàdúrà àwọn ò gbà náà, àdúrà wọn gbà náà. Àṣẹ wọn ládùúrà ó gbà. Ó dẹ̀ ṣọ́ọ̀pù ọmọ yìí wà all right. Àdúrà ọ̀gá gbà náà, àdúrà ọ̀gá ń gbà, ó dẹ̀ gbà. Ọ̀gá ṣorí ọ̀fẹ́ nínú ọ́fíìsì. Àwọn àtọmọ. Ẹ̀mí mi sọ fún mi. Orí ọ̀fẹ́ tí bí náà ṣe. Can you now see now that
anytime you give it to me, blessings follow. Kilo me, that's kilo me by that. Repeat, I'm méjèèjì ó dá mi báyìí. Oni àdúrà tí mo gbà lọ́wọ́. Okay. Look inside your just so. Let's have some more fun. No, I'm not gonna share. Multi promise. No, multi promise. Oh, Jimmy, multi promise. Okay, good. Oda. Sister, Olo ti ń bọ̀. Olo ti ń bọ̀. Ẹ wo ẹjọ́ torí Ọlọ́run, ẹ bá mi yanjú, ẹ bá mi dá sọ̀rọ̀ yìí. Wàhálà yìí ti pọ̀ jù. Ó ti pọ̀ jù fún mi, ẹjọ́ ẹ ṣàánú mi. Ẹjọ́ ẹ ṣàánú mi, ẹ bá mi dá sí ẹjọ́. Olúwa kọ́ ẹ ṣe. Ẹ kú jókòó ma. Mo rẹ̀. Báwo ni àbúrò? Ẹ rà sàn. Báwo ni? Àǹtí ẹ pẹ̀lẹ́. Mo rò pé ò fẹ́ kí mi ni. No, rárá mà, kò rí bẹ́ẹ̀ mà. Mamilẹ́rìn ló sọ fún mi pé uncle fẹ́ rí mi nípa business wọn. So, and I'm surprised seeing you here. Òótọ́ ni Pamilẹ́rìn sọ fún mi. Ọ̀rọ̀ business la fẹ́ rí ẹ fún. Ṣùgbọ́n jẹ́ ká gbé yẹn síbí kan náà. Ọ̀rọ̀ tó wà lẹ́yìn le gan ju ọ̀rọ̀ business lọ. Àbí sister? Bẹ́ẹ̀ni. Ó yá máa bọ̀ ń sìn, máa bọ̀. Máa bọ̀. Really? Mo sense náà. Ìgbà tí mo ti débí tí mo ti rí àǹtí, ó yẹ kí n ti mọ̀. Pamilẹ́rìn, kí ni bọ̀bọ́ ẹ wá ṣe níbí báyìí? Kí ni kíní ìwá ṣe níbí báyìí? Oh, so set me up. You set me up. Ṣé o sọ fún mi pé uncle ló fẹ́ rí mi fún business wọn? I am so sorry. I am deeply sorry. But you and I know that mi ò lè bá ẹ sọ̀rọ̀ kí o gbọ́ láyé. And I can't take you to his house. Oh, ní lọ. Neither can I take you to his sister's place. You won't go. So ìtúrò ẹ̀ mo ṣe dàbí ọgbọ́n pé kémi àti ẹ̀ka jọ wá sọ́dọ̀ ẹ̀gbọ́n mi bíbá ẹ̀. So that Thomas ẹ̀ bá ẹ sọ̀rọ̀ bóyá wàá gbọ́. See, himself and his hand has been on my neck since. But if you call disturbing, not if text disturbing, just because they want to talk to you. What is wrong with you? At least any conscious thing more pẹ̀lú ẹ̀ lélẹ̀. Oh, fẹ́ ni kankan other person hàn mí. Kí ló wá ń ṣe? Stop being adamant and talk to him, jàre. Oh, ibi tó fẹ́ lọ nìyẹn àbí? Ibi tó fẹ́ gbọ́rọ̀ gbà ni, and you know me too well. You know me very well. Má worry, àbọ̀ abálọ̀ rẹ̀. Uncle, auntie, ẹ wò, má respect yín gan. Má respect yín, má bá sọ̀rọ̀. Okay, Bobo. Hello, young man. Listen and listen carefully. Don't you get it? I am in love. I found the love of my life already. I have my baby. Bó ṣe ń ṣe mí gan, ó ṣe mí bíi pé baby mi ń rí mi báyìí bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀. Guilty conscience ń mú mi. Kò dẹ̀ ń ṣèyàn tó mọ̀, ó mọ baby mi náà. Baby mi ò strange sí ẹ náà. Bọ̀bọ̀ yìí, aunty, ṣé mo bóbìnrin ni? Ó dẹ̀ kí gbogbo kíní ti yé yín. When a lady said she is done, she is done. I am done. Sorry, má jẹ́ kí n rí ẹ lẹ́yìn mi mọ́, má wá mi mọ́, má tẹ̀lé mi kiri mọ́. Pamilẹ́rìn, yes. You know I love you and I trust you. Láàrin gbogbo ọ̀rẹ́ wa, ìwọ nìkan ni mo love jù tí mo dẹ̀ trust. Ó dẹ̀ set me up, ó ṣe relay fún mi. Ó mú kíní wá síbí báyìí. Bọ̀bọ̀, má jẹ́ kí n rí ẹ mọ́. Don't chase me again. Jumoke. Don't chase me again. Jumoke, calm down now, babe. Mi ò like kó máa bínú. Mi ò dẹ̀ fẹ́ lose friendship mi pẹ̀lú ẹ̀. You make sure you call me. Jumi! Hey, Jumoke dúró. Hey! Banji! Ṣé gbogbo nǹkan tọ́mọ yẹn sọ? Ó wò mí ṣùṣùṣù, ó níṣẹ́ bí obìnrin ni mí. No, ó rán mi létí pé obìnrin ni mí nìyẹn o. Ọmọ lòun ti move on, Banji. Ìwọ náà dẹ̀ move on pẹ̀lú láìfẹ́ torí Ọlọ́run. Ó ní when a lady is done, she is done. Ó lòun ti ní love òun. Wọ́n náà lọ wá love tiẹ̀ síwájú, ṣàánú mi má pa mí. Àti mi ẹ̀ tó bẹ̀ jàre. Ẹ dákẹ́ náà. Mo mú yín wá sí bíbá ìpín ká bá mi yanjú ọ̀rọ̀. Èrò rò yanjú. Ẹ wá ń sọ fún mi pé when a lady is done, she is done. Okay, kí n fi sílẹ̀ àbí?
Ṣé lẹ́nu mi tẹ́ fẹ́ fún mi tí máa fẹ́ ni? Ṣé ní? Ẹ wá ẹkùn piss me off ni. Ẹ stop ẹ o. Mi ò láì bẹ̀rẹ̀ bá mi sọ̀rọ̀ yẹn. Ẹkùn bí òun ni. Mama bá jí alẹ́ onílé jẹ́ àmọ́ àyà bí lọ ni. Kí mo fẹ́ ṣe báyìí? Kí mo fẹ́ ṣe báyìí? Wá Bánjí! Mo máa rí yín. Bánjí! Mo máa dáràn báyìí o. Bàbá yanjú ẹ o. Ìwádìí ọ̀rọ̀ ṣáàlà ó ṣe. Ìwádìí ọ̀rọ̀ ṣáàdì ká wá. Ìwádìí. Yeah, doing it. Yeah. Oh. Welcome, sir. Oh. So okay. Yeah, sir. But you make reservation me tẹ́lẹ̀tẹ́lẹ̀, right? Yes, sir. Oh, that's good. Kọ́kọ́rọ́ mi dà. Ṣé ti kọ́ yín sílẹ̀? Ẹ ti ṣe gbogbo ẹ̀. Mo ti neat pa. Oh, good. Kí ló bá ní láti do? Let me eat you first. You want to hit me first, right? Are you sure? You can finish me. You. I'll finish you today. Okay. That's good. Sir, you have 7,000 naira. Mo ní change lọ́wọ́ yín ní transfer tí mo ṣe yẹn àbí? Yes, sir. Mo mọ̀ ni. Ẹni tí mo bá ti bá ń bí ni mo fẹ́ fún ní 7,000 naira yẹn. So ìwọ máa mú lọ. Ẹ ṣé gan, sir. Máa mú lọ pẹ̀lẹ́. Ẹ ṣé, sir. Thank you, sir. Okay. Ẹ ṣáà ti ṣe everything. Bẹ́ẹ̀ni, sir. What do I disturb me? Oh, Bisi. Oh, Wọ́n àti ọmọ ìlọ́jọ́ wọlé tó jọ ń fọwọ́ gbéra wọn dì bẹ́ẹ̀. Báwo lè mo ṣe fẹ́ mọ̀? Jọ má bínú pé wàhálà mi. Kí ni irú mi jìlú fún wọn? Ẹ jọ̀ọ́ ẹni iṣẹ́ mi ni mo wà, kò sí nǹkan tó kàn mí pẹ̀lú mi. So inú orú nǹkan tó làwọn méjèèjì máa jọ sùn bẹ́ẹ̀ yẹn. Mo ní láti gẹ̀ẹ́tì nọ́mbà ìyàwó wọn. Wọ́n gbọ́dọ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nígbà yìí. Ta ni mo lè gba nọ́mbà ìyàwó wọn lọ́wọ́ ẹ̀ o? Ta ni mo lè no, ìyàwó gbọ́dọ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nígbà yìí. Ìwọ́n dè wáyé sí èmi tí mi ò kì í sùn ẹni tí ó sùn ló sùn kókó wọlé ṣó ti sùn. Ìwọ́n dè wáyé kókó ṣó mọ̀ kó ṣe kókó má lọ sùn má lọ fún kókó tó ń dà fún mi lákàrà sí kókó. Hey, stop. Àjùmọ̀ náà. Mo ti rí ẹjẹ́ ká ṣe nǹkan tá a fẹ́ sáré ṣe náà. Stop dancing. You're supposed to dance with me. Ó yẹ kí n wá jó pẹ̀lú ẹ̀, but abẹ́ mi ò jó. Abẹ́ mi ò jó, ìwọ ló ń jó. Oh yeah! Yes, you can dance very well. Just stop. Máa yẹ lẹ́yìn. Èmi. Yes. Èmi. Jẹ́mi lẹ́yìn. Máa jẹ́ kó sunkún. Èmi. Sunkún. Okay, bye. Èmi. Let me dance so I can, be in the mood and have energy to wreck you. Wreck me? Yeah. I will knock you out. You knock me out? Yes, that's right. I will knock you out. You come, I will knock you out. Let's start this thing. Let me dance with you. Let me dance with you. Oh, abẹ́ mi ò jó. Kai. Yeah. You see, gbogbo ilé tó ń ṣe ibi ló yẹ kó ti ṣe. Let me dance with you now. Okay, we'll dance together. Remove everything and come here so we can dance together. Hey. Yeti, Daddy is calling you. Please come here. Baby, you can dance. Let's start something. Ẹ̀gbọ́n kí ló ṣẹlẹ̀? Kí ló tẹ̀wọ́ mọ́tò bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀? Kò ní mo rí. Wọ́n wọ aṣòkè. Aṣòkè ẹ̀. Ó tún wá mú bò dání. Ẹ̀gbọ́n ó ló fẹ́ pa mí. Ṣé bá mi tí wọ́n fẹ́ pa mí? Ayọ̀.
Pẹ̀lẹ́ o. Daddy, Daddy, kí ni mo ṣe? Ìbọn lílé lọ́wọ́ yín, Daddy, kí ni mo ṣe? Daddy, ẹjọ́ ẹ̀sọ́ kan tí mo ṣe fún mi, kí ni mo ṣe ẹjọ́? Ṣé wọ́n lo ní? Daddy, mi mọ̀ kó tẹ̀ ń sọ. Ta ló fi lé ẹ lọ́wọ́? Ẹni kúkú fi ìbọn lé mi lọ́wọ́, Daddy. Ìgbà tó ń fi lé ẹ lọ́wọ́ kí ló dé tó ń gùn? Daddy, mi gùn kankan, mi gùn anything, Daddy. Kò gùn. Mi gùn kankan, mi gùn anything, Daddy. Wọ́n ló gùn. Daddy, mi gùn kankan. Esa, mo gbọ́ ariwo kan sìn. Abẹ́yìn kọ́. Máa rí i. Sá, ẹ má jẹ́ kí n lọ. Èèyàn dáadáa lẹ jẹ́ sí wa. N tó bá ṣẹlẹ̀ ní kẹ́ sọ fún mi. Kí ló ṣẹlẹ̀? Mo lálàá ń sìn pé bàbá ìyàwó mi yìnbọn fún mi. Ìbọn. Sá, nǹkan tá ń sọ lélẹ̀ rẹ̀. Àtìgbà tí fiẹ́nsì mi ti lọ, lẹ ti gbé kíní ìsọ́kàn, lẹ ti ń ronú. Àti pé àpẹẹrẹ burúkú ni o. Kí bàbá ìyàwó èèyàn kó yìnbọn fún yàn lójú oorun. A jẹ́ pé wọn ò ní interest nínú kí ẹ̀yin àti ọmọ wọn kẹ́ fẹ́ra nìyẹn. Má worry ǹṣẹ́, ìwọ máa lọ. Ó dí àṣà, ẹ má ronú ẹjọ́. Ẹlẹ́mú, bíire, níbo ló lọ? Bíire, ẹ wá mi jáde, ibẹ̀ kan ló gbẹ̀gbẹ̀, ẹ jà wèrè, ibi ló gbẹ̀gbọ̀. Ẹlẹ́mú ọ̀hún náà, bíire. Òun nìyẹn o. Babájídé ní apartment lòun fẹ́ fi ṣe. Good business gangan lọkọ ẹ fẹ́ ṣe yìí. I'm telling you. Jésù! Kí ló ṣe? Ẹni sùúrù! Mama, ẹ má dá sí. Ẹ jẹ́ ká lu wèrè yìí pa sí ní báyìí. Irọ́, ẹ má dùn pa síbí. Property ọkọ mi lélẹ́yìí. Kí ló ṣẹlẹ̀ gangan? Ẹ wo mama, ẹ kàtẹ́ wọ́n kọ́ gbé ńlá fún bọ̀bọ̀ yìí náà. Ẹ wo, ó dàbí kó lórí burúkú ọmọ sàárì báyìí. Wọ́n ti mọ̀ kó máa gbowó lẹ̀. Wọ́n ti mọ̀. Má tó ṣẹlẹ̀ ni. Dání ẹnu owó àyù. Kí ló ṣe ẹwọ ẹni sọ ẹjọ́? Mo ṣáà lè bá yín sọ̀rọ̀. Ṣé mi ò tó bá yín sọ̀rọ̀ ni? Bí ṣe wà yín sìn, ẹ dàbí ọmọ mi, ìdísẹ́tọ̀ ọmọ mi ni yín. Lóòótọ́, a lè jẹ́ sẹ́tọ̀ ọmọ yóò máa nù. Ṣùgbọ́n nǹkan tó lórí burúkú ìṣe, àtọkùn máa kú àmọ̀ràn ọ̀nà àlọ́ ẹ̀kọ́ tó ṣe, ọlọ́run ló ṣe o. Kí ló ṣe gangan ẹjọ́? Mama, ẹ lè bí ìpè olórí burúkú yìí. Ọmọ ọdún 12 ni wèrè fẹ́ bá lájọṣepọ̀ sí. Ẹjọ́ ẹ má ṣe báyìí, ẹ má ṣe báyìí. Hello, ṣé o gbọ́ ohun tí bọ̀dá yìí sọ? Ṣé o gbọ́ ohun tó sọ? O gbọ́? Mo gbọ́. Ṣé o tọ́ ni? Màmí ẹ ṣe ẹgbẹ́ gbalẹ̀ mi. Àbúrò burúkú lélẹ̀. Wèrè lélẹ̀. Ọ̀gá ni mí. Ọwọ́ mi sì jí sọ́wọ́ dáadáa. Ẹ wò kódà gbogbo ọjọ́ mi dá mo máa ń dájọ́. Mo máa ń dájọ́ dáadáa, ọwọ́ mi jí sọ́wọ́ ẹ̀yìn mi mọ́. Ṣé o tí mo bí lọ? Wèrè ni ẹni. Ṣé o tí mo bí lọ? Wèrè ni. Ṣé o tí mo bí lọ dáhùn ni? Ṣé o ṣe ní tó sọ yìí? Ṣé o tọ́ ni? Mi ì sọ pé mo ṣe, mi ì sì sọ pé mi ò ṣe. Ẹni sùúrù. Ẹ wo bí. Ó ní ìkọ̀kọ̀ táwọn olóyìnbó máa ń sọ. Òyìnbó máa ń sọ wípé 2 wrongs don't make a right. Yes. What is wrong is wrong. Ṣẹlẹ̀ léyìí.
ayé tí ti bàjẹ́ òrè. Àtọ̀. Ẹ má jẹ́ kó fi ti tiẹ̀. Ẹ má jẹ́ kó fi bá ti wọ́n bẹ́. Ẹ wo bí tí wọ́n fi nílẹ̀ kẹpa. Ọlọ́pàá máa wá yìí. Tó bá yẹ wá yìí, ó máa charge yín fún mass daughter. Ẹ̀wọ̀n ni. Ẹlòmíràn gba life treatment nínú yín. Yes. Ṣé ní fóònù ni bó ṣe kéré mọ́ yìí? IG wà ń bẹ̀. Deputy commissioner commissioner wà ń bẹ̀. DPO wà ń bẹ̀. Soldier battalion ó wà ní fóònù yìí. Ẹ jẹ́ ìpè wọ́n kọ́ wa. Ìwọ olùsọ̀rí rẹ̀ ọmọ 12 years old. Ìfojú eléyìí ọmọ. Yeah. Ó pẹ́ náà. Ó pẹ́. Kí ló ń ṣẹlẹ̀? Did I not tell you pé mo fẹ́ ya sites kí tiẹ̀ wo bí tẹ bá ṣe dé? Ó sọ bẹ́ẹ̀. Buy your sites. Okay. I was still admiring the level. Then you changed the roofing also. Everything. Yeah. Good work. Okay. But ọkọ mi. Wọ́n tí mo wà ń bẹ̀ báyìí bó ṣe bẹ̀rẹ̀ sí nílé ọmọkùnrin kan nìyẹn o. Lọ́ba lè dé àwọn gọ̀rọ̀tọ̀ ọkùnrin bíi 6 wọ́n fẹ́ pa. Sínú ọgbọ́n ni ẹ. Sórí sáìtì wa ni. Sórí sáìtì ẹ ló fẹ́ pa sí. Ọlọ́run máa jàre. Ọlọ́run ló ní wà ń bẹ̀ o. Tó bá ní ohun tó gbé, iṣẹ́ ọ̀tún ti pa bọ̀bọ̀ yẹn tó they were all going to lynch him. Kí ló ṣe? Bó ṣe ń bi ní nìyẹn. Do you know some people are animals? Ọmọkùnrin, he's a pedophile. Really? Yes, he's a pedophile. He was caught red-handed trying to, misbehave to a 12-year-old. Oh my jeez. Ọmọ ọdún 12. You know that some people, they are animals. Ẹranko ni bọ̀bọ́ yìí náà. Babu ìdìzú, tó bá ní babu ìdìzú, òun gan bọ̀bọ́ yẹn gangan ló ń jẹ́ bẹ́ẹ̀. Ọmọ ọdún 12. Ṣé ọmọ kan tó dùn mí jù? Ẹ̀jẹ̀ ló fẹ́ bá lájọṣepọ̀ ẹ̀jẹ̀. Ọmọ tó bí àbí báwo? Ṣùgbọ́n pé ilẹ̀ Yorùbá, ọmọ ẹ̀gbọ́n èèyàn, ọmọ ẹ̀gbọ́n ẹ̀ ló fẹ́ bá lájọṣepọ̀. And it just seems to be like ọmọ ìgangan ló fẹ́ bá lájọṣepọ̀. Bí ọmọ ẹni. So how can somebody in their right frame of mind do such a despicable thing? Èmi ò ṣe èméjì o, ṣé mo pe DPO ọ̀dọ́ wa. Mo á pè wọ́n, ẹ wá, wọ́n ní àkílò ṣe ìgbà kájọ ní ká máa bọ̀, mo ìbọ́ndù òwe rẹ̀. Ò bá tiẹ̀ má stress ara ẹ̀ tó yẹn ò bá ti pé èmi ni màá lè mú ẹranko ara ẹ̀. Tí n bá fi ilẹ̀ àwọn bọ́ọ̀sì yẹn máa pa sórí ilẹ̀ wọ́n lè rojọ́ ọkọ̀ tí mi mọ̀. I feel irritated. Sorry dear. Pé mo tiẹ̀ wà ní sàkání ìwọ̀n èèyàn bẹ́ẹ̀ yẹn, that I'm even around such an animal. Ó ń distort the brain. Ó ń bí mi nínú gan bí mo ṣe wà yìí. When I come back, okay. I'll give you the full details. Sorry dear. Sorry. Can you? So go what's wrong with you? What are you talking about, old Papa? láti kọ ní ṣé o ní? nǹkan bíbí nǹkan dé. Bátidé. Mo dáràn. Ṣé bàbá Jídé? Kí ló ṣe? Ọkọ mi kí ló ṣe? Kí ló ṣe? What is it? Àlá ni o. Àlá yóò dá o. Mo lálàá kó yìnbọn fún mi o.
ìbọn mo dáhùn àmà ní lábúrò ìbọn kẹ. Yìnbọn fún mi o. Ṣé à ń jà ni? Ro question ló béèrè lọ́wọ́ mi. Ìjà wo ni ó bá dé tó máa fi yìnbọn fún mi? Ẹ má bínú mo kàn ní kí n béèrè ní ìbọn Sasha níbi ìdánilẹ́yìn tó fà á ìyẹn ọkọ̀ kí n dédé ìbọn. Mi ò rántí anything, mi ò rántí nǹkan kan tó fà á. Mi ò mọ bí tá a ti bẹ̀rẹ̀ gan, mi mọ nǹkan. Mi ò tiẹ̀ mọ̀ tó fà á. Ohun tí mo rántí ó ní wípé ó yìnbọn fún mi. Ohun tí mo rántí nìyẹn, mi ò rántí nǹkan mi. Ìbọn. Wọ́n má jẹ́ pààyàn láyé mi o. Ibi tí màá tẹ̀ tí wọ́n fọwọ́ ara mi ṣẹ́ra mi. Mi ì lè yìnbọn fọ́kọ mi. Oh, mi, but kí ló ṣe ló máa jí kí n rògbò ejò so that one can avert it lójú ayé. Ṣé à ń jà ni? What are you saying? Okay, what did you do? Ṣé kí n padà sójú àlá kí n lọ rántí nǹkan tí mo ṣe tó fi yìnbọn fún mi ni, or what are you saying? Mo nígbà tí mo jíde ó létí tí mo rántí sí ni pé ó yìnbọn fún mi, mi ò mọ tó ṣẹlẹ̀ lójú àlá. It's okay. Mo expect pé mo ṣe sọ̀rọ̀ yẹn sìn yìí lórúkọ Jésù kí n dẹ̀ má ṣàbí. Ó yẹ kó máa gbàgbọ́ àdúrà. Kí ni bá ṣe tó máa fi yìnbọn fún mi? Kí ni bá ṣe? Lórúkọ lórúkọ Jésù. Mi ò ní fọwọ́ ara mi ṣera mi. Mi ò ní yìnbọn pa ẹ́. Ọlọ́run má jẹ́ ogun ìbọn. Lágbára Ọlọ́run. O ò ní kú ọkọ mi. I'm sorry, please. Why are you doing this to me, Babajide? And you know I love you so much. I have nobody but you. Jáde nù láàárọ̀, ó fún mi latitude. Pípé a ṣẹ̀ṣẹ̀ ń ṣe ni. Nǹkan tó jí pa ti máa ń ṣe ti pé. Wọ́n fún mi latitude. Máyì, kí ló dé now? Why did you ṣe báyìí fún mi? Why did you ṣe báyìí fún mi? Why are you doing this to me? Why are you doing this to me? Babajide, pick up your call. Pick up your call. Babe, pick up your call. Oh my God, this man is not picking up my call. Oh, this man. What have I done to deserve this? What have I done to deserve this? God, you know I love you so much. You know I love you so much. What have I done to deserve this, God? You know I don't have nobody else. I don't have nobody but you. Papa, ìwádìí ọ̀rọ̀ ṣáàlà ó ṣe. káwádìí ọ̀rọ̀ kájí èyí tó bá ń ṣe òtítọ́ mú. ọ̀rọ̀ bá rí ó bá lọ. Daddy, where do you want me to start from? Where do you want me to start from? Answer me. But let's make it better. You know I have never love another man. Daddy. Mo mọ̀ pé gbogbo nǹkan tẹ́ sọ látara ẹ̀ mo mọ̀ pé ìṣeré ni o. I'm not joking. I mean it. What is so? I can't continue this. Daddy and Moche. I am your father. We will continue láti máa bẹ ṣe nǹkan tí mo bẹ ṣe mọ́. Let's stop this. Stop it! Daddy, stop it! Kí ni bàbá yìí kọ́ mi sọ? Daddy, stop it now! Daddy, just you. Daddy, I can't let you go. Shume. Daddy, I can't let you go. Lọ ṣe. Daddy. Ṣó fẹ́ kó dìgbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sọ òkú fún mi àbí tí mọ́mí ẹ bá mú ìbọn tó bá yìn fún mi nígbà tó. Ta ló fẹ́ sọ òkú fún yín? Ta ló fẹ́ sọ òkú fún yín? Tí mọ́mí ẹ bá mọ̀ tó bá yìnbọn fún mi kọ́ what are you saying? Ṣé ìlọ́fẹ́ ló fẹ́ ara yín sọ fún mọ́mí ni? Tí yóò bá sọ ńkọ́, má ṣe ni má mọ̀ tó bá padà bọ̀ ńkọ́. Daddy, báwo ni mọ́mí ṣe fẹ́ bọ̀ tẹ́ máa sọ fún ọ? Báwo ló ṣe fẹ́ bọ̀? Who is there? Oh my Jesus. Mọ́mí ẹ sọ fún ẹ pé kó wọlé náà. Yes, bẹ́ẹ̀ ni sir. Tí mo ṣe sọ fún yín pé child ni so automatically mo fi pé fẹ́ kí n wọlé ni. Reason tí mo ṣe wọlé nìyẹn. Ó wọlé automatically. Ó yá fi automatically yẹn fi jáde. Get out! Kí ló
ṣẹlẹ̀ báyìí àní mo ṣe ń kọjá níwájú ọ́fíìsì ọ̀gá ariwo yẹn ti pọ̀ jù ọkọ̀ ń gbà mọ́ interested ni ọkọ̀ gbà I cannot do this again ariwo yẹn ti pọ̀ jù. àbúṣe ṣe wá pa yín kú báyìí náà. Kéde jọ ṣé o máa lọ sọ́fíìsì ẹ̀? Àá fún yín o. Ọmọ jọ mo ń gbọ́ ẹja rí. Mo kò rí ẹni tó sọ mi ò wọ interested ní òkú rẹ̀ fún òkú ti. Ìjà kí ló ṣe yín? Kọ́kọ́. Ìjà. No, Jimmy, stop. Yeah! Jimmy, stop now! ìwádìí ọ̀rọ̀ ṣáàlà ó ṣe. ìwádìí ọ̀rọ̀ ṣáàbíkà wá. ìwádìí ọ̀rọ̀ ṣáàlà ó ṣe. ká má má sáré kiri mọ́ ojàre. ọ̀rọ̀ bá rújú bó bá ta kókó ká béèrè ọ̀rọ̀. nítorí wípé ìwádìí ọ̀rọ̀ ṣáàlà ó ṣe. àtúntì ní wọ́n ní abèrè ọ̀nà wọ́n ti ní kò ní ṣìnà láyé ń bí ẹni fọ̀rọ̀ lágbà.